I know the fight you listen me. It's my turn, you the best. You can go to hell, what the you can do your thing. I'm gonna do my thing. My father is there for me, there for me. As for me lotto, that's why my bell they ring, 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 ring. Cause I wait for my time, that's why they look for me. Sherry, pay me no concern. Pay me no concern. Check out for what's yellow. Sherry, pay me no concern. Never pay me. I told ya my love pé ìwọ nìkan ló máa lówó. Mo ti kọ owó mọ́ ẹ̀ náà kọ owó mọ́ mi. Ayé làbówó. Whatever you sow you reap. Bó ṣe fẹ́ orí lórí. Farabalẹ̀ kò tí kùn ẹ̀ tó bá kùn ẹ̀ wọ́n máa pè ẹ́. Bàbá olówó máa ṣe ọmọ tálíkà máa rora ẹ̀mí. Ọjọ́ kan pọ̀ lóluwà wí. Ohun tí ó tó ń bọ̀ wá kárí. See me all the way, I'm on top. See me all today, ayé ńlá, ibi láyé wá. Ṣé ti rí bó ṣe ń lọ? Ṣé pé mi ló kàn? Ṣé ká fowó ṣayé lọ? Ṣé pé mi ló kàn? Ṣé gbọ́ pé bẹ́ẹ̀ lọ? Ṣé pé mi ló kàn? Ṣé ti rí bó ṣe ń lọ? Ṣé pé mi ló kàn? Kò sí rọ́ọ̀bẹ̀. Nobody can hold me down. Nobody can run me down. You can never take my pride. You try to sit my file on my run. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò wa, ètò yín ìràwọ̀ òwúrọ̀. Ìràwọ̀ òwúrọ̀ ètò tí a gbé kalẹ̀ fún àwọn olórin àti àwọn òṣèré títí tó fi dé àwọn òṣèlú. Èmi lọmọ yín, àbúrò yín, Olúwadámiláre ọmọ bíbí inú Adéṣuyì. Mo sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá, mo ní àlejò tá a tún gbé bọ̀ ní ọ̀sẹ̀ yìí. A jẹ́ àlejò tó kójú òṣùwọ̀n. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ti ń pa mí lẹ́rìn. Àlejò tá ní lórí ètò yìí báyìí kí tó ṣe àfihàn ẹlẹ́gbẹ̀mí kan tí ń rẹ́rìn. Òun ni ọ̀gbẹ́ni tí gbogbo ayé mọ̀ káàkiri gbogbo àgbáyé ní London ní Amẹ́ríkà ní South Africa ní gbogbo bó ti lè pé bọ́ọ̀n tiẹ̀ lọ rí gan tó ṣàyẹ̀yìn pé wọ́n rí òyìnbó àwọn náà lọ rí ni. Tó ẹ̀jẹ̀ ń kí ọ̀gbẹ́ni Kamilu Kompo wá sí orí ètò yìí. Káàbọ̀ sórí ètò yìí. Yéè. Ó ga o ẹ̀rí ìgò ọ̀dọ̀. Ó ga. Wọ́n ti ní èèyàn láwàdà ẹ máa ń ṣòro bá dòwò pọ̀. Tó kọ́nà fún mi ṣe ní báyìí ọ̀gbẹ́ni Kamilu Kompo ṣé Kamilu Kompo gangan ni ìyá àti bàbá sọ yín àbí ẹ lórúkọ mẹ́ta ń jẹ́? Kò sóbi tó máa bímọ tó máa sọ ní Kamilu Kompo ṣùgbọ́n ṣáájú ohun gbogbo mo kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo ará ilé náà. Orúkọ tèmi ni Adékọ́lá Tìjání. Mo dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí èmi àti olóòtú ètò is among of my child sorry ara àwọn ọ̀rẹ́ wa ni so àtijọ́ lẹ̀pọ̀ tipẹ́ so inú mi dẹ̀ dùn wípé Ọlọ́run jẹ́ kí èmi àti wọn ní àǹfààní láti jọ wà lórí ètò lónìí àti gbogbo ojú tó ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Tó ẹ ṣe ọ̀rọ̀ lẹ́gbọ́n ní àti ẹnu Kamilu Kompo. Ẹ jẹ́ tún béèrè síwájú sí ṣé a máa ń gbọ́ orúkọ dìrẹ́tọ̀ kan ní Yorùbá industry Tìjání Adébáyọ̀ Tìjání ṣé ẹ fámìlì ni àbí ẹ kàn jọ jẹ́ orúkọ kan náà? Mo lè sọ nípa fámìlì mo dẹ̀ lè tún ní orúkọ kan jọra wọn náà ni torí pé tí a bá ti bíyàn tó ti jẹ́ pé inú ìlú kan náà ọmọ Ọ̀yọ́ ni mí Adékọ́lá Tìjání òun náà Adébáyọ̀ Tìjání ọmọ Ọ̀yọ́ ni but kò ń ṣe pé inú agboolé kan náà ti jọ bí wa. Ẹ ṣe á ti tó ọdún mélòó báyìí tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ rí ṣe nìkan?
ilẹ̀ ti ta sọ́jọ́ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tòní pé ọlọ́run ṣe àkóso lórí wa ṣẹ́ni tá a bá ní ká máa kà náà ojú ti rí tó but èmi kàn máa ń dúpẹ́ fọlọ́run ṣáájú pé ṣé mi ní ṣá àbí mi kọ́ ọlọ́run jẹ́ kán fẹ́ lómi ṣe wá mo dúpẹ́ fọlọ́run pé a ti bẹ̀rẹ̀ náà ilẹ̀ ta sọ́jọ́ kódà tó jẹ́ pé ọmọ obìnrin náà bí ń gbà yẹn tí a bẹ̀rẹ̀ náà lọ mo believe pé tí o bá ti sí ilé ọkọ òun àti dọlọ́mọge tó jẹ́ pé ó dọ́sọ̀ dáadáa ilẹ̀ ti ta sí ilẹ̀ ta sọ́jọ́. ìbéèrè tí màá tún béèrè lọ́wọ́ ni pé eré ò pàtó gan ni kọ́kọ́ ṣe nígbà tẹ́ bẹ̀rẹ̀ ṣe tíátà yìí. ṣé tí mo kọ́kọ́ àpíà nínú ẹ̀ àbí tí mo produce fúnra mi. wẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé eré tí mo ṣe pọ̀ bọ́sẹ̀ mọ̀ ìgbà tá à ń ṣeré ojú dúdú nígbà yẹn nílùú òkè yẹn nílùú Ọ̀yọ́ most of our films tá a ṣe kò ń ṣe pé bóyá ó jáde tó yẹ pé gbogbo ayé máa mọ̀ pé alágbájá ẹ jẹ́ ká lọ wo bí báyìí bó tẹ̀ jẹ́ kó ti pẹ́ but eré tí màá kọ́kọ́ ṣe nínú ẹ̀ pàtó ó ní eré tí a pè ní ẹ̀sìn ẹlẹ́jọ́ ọ̀gá mi ló ní eré yẹn nígbà yẹn Talkative Us nígbà yẹn ó ilẹ̀ bí 92-3 ṣáá ní ìgbà yẹn so eré yẹn òun la ṣe ń gbà yẹn tó jẹ́ pé mo kópa díẹ̀ níbẹ̀ so bọ́sẹ̀ mọ̀ eré yẹn kò ń ṣe pé ó jáde sí àgbéléwò rí so that is eré tá a kọ́ ṣe ọmọ bá ṣe yí Adéoyè ọ̀gá mi nílùú Ọ̀yọ́ àwọn náà produce movie yẹn ní ọdún náà lọ́hùn so that was my first production tí màá kọ́ happy àyìnbí. ẹ ṣe nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ṣeré eré ṣíṣe àtẹ̀bádé tó wò ó nígbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ yẹn ẹ rí i pé àwọn òbí gan níbi táratára fi ara sí àwọn ìṣòro wo gan pàtó lè tọ́ka sí pé ẹ dojúkọ báwo lè ṣe borí ìṣòro yẹn. lákọ̀ọ́kọ́ náà dó ayé ti di ayé ọ̀làjú ní ìgbà táwọn ṣeré orí ìtàgé kò sí òbí mi tán wọn fọwọ́ sí rárá torí àáfàá ni popsi mi den kan tó di olóògbé but nígbà yẹn wọ́n ṣàyàrí pé ọmọ burúkú ló ń ṣe tíátà eré orí ìtàgé kí ló ń jẹ́rẹ́ tíátà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ọmọkọ́mọ ló ń ṣe nǹkan kan ọmọkọ́mọ ló ń kọ fújì ọmọkọ́mọ but ṣe mọ̀ wọ́n ní aṣòro ṣe bí nǹkan tí Ọlọ́run ọba ò lọ́wọ́ sí but èmi wòye pé kíní yìí mo nífẹ̀ẹ́ mo dẹ̀ kún fún àdúrà pé wọ́n Ọlọ́run débi pé wọ́n fi style mi kúrò lé pé tó bá jẹ́ pé eré tíátà mi ò ní fèsì kí omi ò ní lọ sí school kí n lọ máa ṣe eré tíátà but alhamdulilayi pé a lọ ń ṣe eré tíátà yẹn náà a dẹ̀ tún ṣe iṣẹ́ bíi pé iṣẹ́ bread then so ta fi rárá wá school tó yẹ pé ta bá ti school dé ibi iṣẹ́ bread yẹn la máa lọ la máa fi rí tọ́rọ́ kọ́bọ̀ tó yẹ pé àwa náà máa tún fi fèsì ibi tíátà so kò sí òbí tó máa ń gbà but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tòní pé at the end of the day wọ́n padà wò pé wẹ́ àwọn ò ní choice wọ́n dẹ̀ fi mí lẹ̀ pé wẹ́ Ọlọ́run kò ti kọ kádàrá àti ibi tó máa bá là so ló jẹ́ ká ń gbà fọlọ́run lórí mi. Olúwa ṣe àwọn wo gan pàtó lẹ́yìn rí bí irú ọmọdé tẹ̀ ń wò nígbà yẹn náà pé ẹ̀mí mo fẹ́ dàbí ẹni tó pé ó ń fún yín lọ́kàn balẹ̀ pé Kamili Kompo máa tẹ̀síwájú ìjọkàn wà débẹ̀. ìbéèrè ńlá lẹ béèrè yẹn kò kí ń ṣe ti gbéraga wọ́n ní pé òòṣà jọjẹ́ ń dàbí onílé ta ló lè sọ ìyà tó nílé jẹ èmi ò rí ẹnì kankan bí role model bọ̀ mo kàn ní believe pé kọ́lọ́run sọ mí dé èèyàn mo ríra mi ń ṣe ara mi pé ìrí ẹni tó máa jẹ́ èèyàn because ṣẹ́ni tí bá ní mo ríra mi dó àwọn artist tí mo máa ń like wọn lórí fíìmù wà lórí screen àwọn artist pọ̀ bẹ́ẹ̀ yẹn but àtijọ́ tí ẹnìkan tí mo like ti kú ni mo ti wá discover pé wọ́lọ́ mo dẹ̀ fọ́lá ẹni tọrọ ẹwọ́ èjì tẹni ikú mo forúkọ bẹ ẹni náà láṣìírí so since then mo kì í láì kí máa sọ pé role model mi mo ríra mi as an actor movie producer movie director pé okay and mo dẹ̀ believe nínú iṣẹ́ ọwọ́ mi so mo ríra mi pé kọ́lọ̀ ṣáṣọ̀nà mi ní dáadáa kọ́lọ̀ dẹ̀ má pa wá kékeré. àmì agbẹ́tọ̀ mi tó bẹ́ẹ̀ jẹ́ pé movie producer ni ibo ìpele olè tún gbé movie lọ lẹ́yìn ìwọ ọ̀la tó pé àwọn tó pé Tijani ló ṣe nǹkan báyìí tó tún jẹ́ kí movie industry tó change. tí ẹ bá wò dáadáa mi ò mọ̀ bóyá ẹ wo eré kan tí mo kọ ní 2009 Kamili Kompo
olórin kan ló máa ń kọrin yẹn tẹ́lẹ̀ tèmi gbọ́ orin yẹn lẹ́nu wọn àwọn bàbá yẹn ti kú so mo tún máa ń gbọ́ orin yẹn lẹ́nu Wasiu Ayinde pé wéré ni wéré ni ọba olúwa ló fèrè sí iṣẹ́ wa àti dúpẹ́ ṣé ti yẹn ṣe rí orin yẹn ní mẹ́sẹ̀jì dẹ̀ ní mí ni torí nígbà táwọn olórin náà fẹ́ bẹ̀rẹ̀ fújì ó dàbí pé wéré náà fi bẹ̀rẹ̀ but ìgbà táwọn náà fẹ́ bẹ̀rẹ̀ tíátà stage ipe ká lọ sí tour ká ṣe floor show wọn ní pé wà lóde ńgbà mi àkànmá débi àkànmá dàlúgbò lẹ̀ gángan àkànmá máa ṣe stage àwọn ọmọ arẹ́rìn dá ìwọ tó làwọn lè gbé jáde so ṣe mọ̀ àti believe nù yẹn pé àti rògbọ́n náà táwọn máa fi là nìyẹn ìgbà tó yá television program ó bẹ̀rẹ̀ débi pé àwọn èèyàn àrélù àgbọ̀dọ̀ máa wò yán kan yán rí àgbọ̀dọ̀ máa wò ọ̀pá ajé eré àwọn ajílẹ̀yẹ àwọn bàbá yẹn eré àwọn bàbá wa Akin Ògúngbè Ìrèké Oníbùdó eré àwọn bàbá Sàlá gbogbo àwọn eré yẹn a máa ń wò lórí tẹlifíṣàn nígbà yẹn lórí ẹ̀rọ amóhùnmáwòrán but ìgbà tó tún yá àwọn Àlàdé tún bẹ̀rẹ̀ àtúnwò fíìmù àwọn Thompson tún dé gbogbo àwọn bàbá ẹ̀dá gbogbo wọn tún bẹ̀rẹ̀ pé èwo tún ní ká tún lọ ra fídíò ká tún máa insert sínú fídíò wọ́n tẹ̀ sọ́ di fíìmù ìgbà tó tún yá VCD tún dé tó yẹ kó tún abandon video tape are you getting me so VCD tún dé ṣẹ́rí nǹkan tẹ́mi kan máa ń gbàdúrà ní pé kí Ọlọ́run ọba lọ́jọ́ òní kó ṣe ọ̀nà wa ní dáadáa àtúbọ̀tán wa kọ́lọ́run jẹ́ kó dáa ṣẹ́rí Ọlọ́run ti ń gbà fún wa Ọlọ́run gbàkóso Ọlọ́run àìnímọ̀ ṣe mọ́ kọ́lọ́run má dojú ẹ̀kọ́ wa ibikíbi tí aráyé bá ń yí sí ibẹ̀ náà la máa bá wọn yí sí. ọdún ògùnlẹ̀ kọ eré Ọ̀lẹ́yọ̀ mo ti kọ́ tipẹ́ but ọdún tí mo produce ẹ̀ 2010 ni mo ti kọ́ tipẹ́ but ọdún tí mo produce ẹ̀ gangan tí eré kan 2010 bẹ́ẹ̀. ipa tí ẹ torí kò sí gbogbo àwọn olólùfẹ́ yín náà pariwo nílé Ọ̀lẹ́yọ̀ Kamilu Kompo Ọ̀lẹ́yọ̀ nǹkan wọ́n tẹ̀lé ẹ wọ́n ní èèyàn tí mú ìwádìí mọ́lá pé ní tẹ́ bá wo pàtì Ọ̀lẹ́yọ̀ yẹn pàtì ibi tẹ́yẹ ti lóyìnbó kan tó ní ìjẹ́ ìtẹ̀lẹ̀ sọ fún àwọn pàtì bẹ́ẹ̀ sọ òyìnbó yẹn sí torí wọ́n ní pé ẹ̀tẹ̀lẹ̀ London ẹ̀tẹ̀ ti lóyìnbó tí èyí ti dé London mi. ní real life tó yẹ pé kò ṣe pé afẹ́káwọn èèyàn wò kán rẹ́rìn àní sọ òyìnbó bẹ́ẹ̀ bọ̀ bí náà pé à ń jẹ́ káwọn èèyàn understand pé eléyìí ó rí àwa fẹ́ kó rí lójú ayé náà òun la ṣe bẹ́ẹ̀ pé ìgbà tá a débẹ̀ ṣe mọ̀ àláǹfààní àti lọ lóyìnbó but àbúrò wa mú wa jáde which is Súnkànmí Ọmọbọ́láńlé àti èmi àti Múyìwá Adémọ́lá so ó kàn mú wa jáde ó kó dẹ̀ láti wá bàtàkì wá látò pé kí ó kè jẹ́ kí máwọn bros ṣeré jáde ó dẹ̀ débẹ̀ ó fi wálẹ̀ bí àṣetajú kan tí a rí òyìnbó nìyẹn pé òyìnbó lè ìlú èbó kan náà jù báyìí lọ ni wọ́n tún dáko sókè ìlú èbó kan jù báyìí lọ ó yá sọ fún yín pé mo fẹ́ wá kí òyìnbó ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ó ti gbọ́ gbogbo ta sọ. ẹ ṣe Kamilu Kompo ṣe wà lórí ètò ìràwọ̀ òwúrọ̀ so ẹ̀yin èèyàn wá nílé lóko ẹ jẹ́ ká sáré wo ìtútí Kamilu Kompo pa nínú fíìmù Ọ̀lẹ́yọ̀. Iṣẹ́ lè ṣe ọlọ́run á lè máa fún yín ṣe ṣe àwọn olólùfẹ́ yín ni wọ́n ṣe èyí tó bá ti rí yín báyìí àfi bí ẹ̀rín tó gbà tí mo fi gbé Kamilu Kompo ẹ̀mí kan fúnra mo ti rẹ́rìn sílẹ̀ pé báyìí gbọ́ ẹ̀mí ṣe lórí ètò tó Olúwa ṣe ibi tí màá tó bèrè èwo tó ní ti múra tó mú jáde lẹ́ni. ẹ mọ̀ pé ṣe rí inú mi kan máa ń dùn ní irú ìlú tọ́lọ́run dá mi sí ṣẹ́gẹ́t Nàìjíríà wide in fact inú mi máa ń dùn torí pé especially èdè inú ṣẹ̀mọ̀ èdè oríṣiríṣi Nàìjíríà but èdè tọ́lọ́run bí tọ́lọ́run dá mi mọ́ yìí èdè Yorùbá wa inú mi máa ń dùn torí pé kí ni ṣe rí Yorùbá mo láìkì wa fún kankan
a máa appreciate nǹkan no matter anything a máa appreciate pé ok ìyẹn tí èèyàn bá wà tó bá ń ṣe dáadáa a máa appreciate ẹ for example sin ẹ wo ìgbà tí mo fẹ́ fi ṣe example ni o gómìnà wa lọ́jọ́ tòní Babátúndé Rájí Fáṣọlá ṣe mọ̀ pé ìgbà tán débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun bíi 2 months àwọn èèyàn ti wò pé ìwọ lọ́lọ́run tún gbé wá bá wa yìí àwọn míì kọ́kọ́ fẹ́ máa kùn but wọ́n á rí pé bó ṣe ń ṣe kinní yẹn ó ń ṣe ní kí àti ẹ̀ náà pé wọ́n affect òun náà bóyá wọ́n fẹ́ wo bí tẹ́jú oṣù ń sìn ni ó dẹ̀ mọ̀ pé ó ṣe ó láwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n dínà ọjà yẹn mú kó gbé ṣùgbẹ́gbà ó dẹ̀ wò pé n tó ń fẹ́ ṣe lòun lọ ṣé ẹgbẹ́ ṣe wò mí I don't care for what people say about me but mo care fún nǹkan tí n bá ń ṣe tí mo dẹ̀ believe nínú ẹ̀ pé kọ́lọ́ ń ṣàánú mi lórí ẹ̀ ṣe ti understand tó jẹ́ kí n fi ọ̀rọ̀ yẹn lọ́mọ́ra wọn ní pé inú mi dùn pé gbogbo bá ṣe ń ṣe fíìmù náà àwọn èèyàn appreciate wa torí bí wọ́n rí pé àwọn people yóò máa ṣe tí ò dá wọn ṣe bàjẹ́ rí so alhamdulillah mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pàápàá tán wà nílé àtàwọn tán wà lókè òkun àti tán wà lóko àti tán wà lódò Ọlọ́run ọba lọ́jọ́ òní kò ní kọ̀fẹ́ yìí náà o inú yín bóyá ń dùn sí wa Ọlọ́run ní fìgbà kọ̀ọ̀kan bá yín ló jẹ́ àwa náà dẹ̀ níjọra wa lójú so ìmúra tá a mú ẹ̀rí pé ààrẹ olórí orílẹ̀-èdè wa tòní sọ pé ìmúra Jonathan ẹ̀ mú wa yìí. lágbára Ọlọ́run good luck Ebele Jonathan so ìmúra wọn ó ńlá jù kò dé àkàndéédé jù náà torí mo mọ̀ pé tí president náà bá ń wò mí sọ ma wò pé who is this man báwo ló ṣe jẹ́ ọ̀dẹ̀ ìwà nọ́mbà rẹ̀ kékeré ẹ̀ ló báwo ló ṣe jẹ́ màá ṣàlàyé pé. ibi tẹ́ ẹ̀yin gbọ́gbọ́ ni pé kọ́ ṣàlàyé nọ́mbà yìí. kọ́ pè mí báwo ló ṣe jẹ́. ló bá o kàn tẹ̀ wá gbé mi bí àwọn máa fi personal private jet gbé mi ní ọ̀dẹ̀ helicopter dẹ̀ ní kàn ṣáà gbé mi lọ sí Àbújá pé ok báwo ló ṣe jẹ́ kí wọ́n bá rẹ̀ sọ̀rọ̀ pé àkọ́tún eré tí a ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn òun ni Jonathan then ilé táwọn máa tá expect lọ́wọ́ báyìí ya ọ̀nà Jonathan even ìpolówó ẹ̀ tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ so ọ̀rọ̀ lẹ́gbọ́n láti ẹnu Kamilu Kompo yìí eré tó tún bọ̀ lọ́nà láìpẹ́ yìí náà ni àpè àkọlé ní Jonathan ní báyìí àwọn mákẹ́tà wo ni ó máa ta Jonathan alàgbà Dayọ̀ Afọláyàn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Almaroof Standard Investment so àwọn náà máa ta wàhálà náà ọmọ Kánà Aliyah so àwọn náà máa ta eré tí a pè àkọlé ẹ̀ ní Jonathan so mo fi àsìkò yẹn náà gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà létí pé ẹ ṣáà máa torí ìgbà tá a ṣe ọ̀lẹ́yọ̀ngbà yẹn demand ó pọ̀ ju nǹkan tí ó wà nílẹ̀ lọ but adúpẹ́ fọ́lọ́ náà ṣáà ní ṣe ti yẹ yín wípé níwọ̀n bàgbà tí Ọlọ́run fún yàn ṣe tí yàn dẹ̀ ń ṣe dáadáa òun ló ń jẹ́ kórí àwọn èèyàn tó ń mówó láti máa rà náà ló ń jẹ́ kórí wọn máa wú so eléyìí náà ẹjọ́ ẹ ṣáà máa rẹ́ǹtì ẹ̀ tí ó ṣe rí rẹ́ǹtèjì yẹn torí tẹ bá rẹ́ǹtì ń sìn náà ó ti fẹ́ kú sówó rírà ṣẹ́ni tẹ bá ṣàrà ẹ ṣàrà fi sílé pamọ́ so àwọn ọmọ àwọn àbíbá. ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ elétò òní orí ẹ̀yìn àlejò òní ẹlẹ́lẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀jẹ́ lérí nísìnyí afẹ́ kí ẹ bèrè fún fídíò tó bá wù yín tó jẹ́ pàmò nípa òmìnira tẹ́lẹ̀ ká pè fún lórí ètò yìí. gbogbo lórí pápátá ló wù mí gbogbo kò sẹ́ni tí ò wù mí bọ̀ kí n ṣàkàn dárúkọ kan àbí màá tẹ̀ bá yín play fúnra mi so ẹ wá gbé sókè jáde fúnra yín ṣé ti yé yín. kọ́ wá dúró. kò ní ìdí pé mo dárúkọ ẹ̀. Kamilu Kompo pẹ̀lú gbọ́ra ọjọ́ tó ẹ ṣe wọ́n ti ní ẹ̀yìn dúró ẹ̀dí gbọ́ Kamilu Kompo fúnra ẹ̀ lábìdé tó ẹ jẹ́ kí a sáré wo fídíò ìtútù Lámìdé pa nínú fídíò ẹ̀yìn dúró. In short, ọmọ náà gbọ́dọ̀ Lámìdé bí ojú. So ẹ ṣe ní báyìí ìbéèrè tí mo fẹ́ sáré béèrè lọ́wọ́ yìí ipa wo lẹ fẹ́ kí àwọn ìjọba kó
fún yín nínú industry. ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn o gbàtẹ́ ti bí mímì ní church máa dá àbí kí n má dáhùn. ẹ dáhùn. ń dáhùn ipa tá a fẹ́ kí wọ́n kó pọ̀ kí ọlọ́run ọba ọlọ́jọ́ òní kọ́lọ́run jẹ́ kí wọ́n rántí wá sí dáadáa kọ́lọ́run sì jẹ́ bá a ṣe ń sọ yìí torí mo believe wípé kò síbi tá àti kí n sọ ipa alákọ̀ọ́kọ́ ni ipa piracy tó ń dá wa láàmú mo fẹ́ kí ìjọba wa kán jọ nítorí ọlọ́run kán ṣàṣìjọ àánú wa ọgbọ́n tá a bá lè dá ní tí wọ́n bá lè ṣe sí i lẹ́yìn tó bá ti cancel ti piracy lẹ̀ kí wọ́n wá support wa torí reason tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé à ń wo àwọn foreign films tó dẹ̀ jẹ́ pé kò sí ìlú náà kò bá jẹ́ America kò bá jẹ́ Chinese kò bá jẹ́ India a máa ń rí wọn tó jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ lò tí wọn kì í lò nínú fíìmù but àwa ní ilẹ̀ wa ń bí báyìí mo máa ń wòye pé ó máa ń difficult even irú airport wa ń bí báyìí lásán tá a bá la fẹ́ shoot níbẹ̀ ó máa ń le a dẹ̀ rí àwọn èèyàn wa tó ń lọ shoot àwọn kan tó ń lọ láìpẹ́ àwọn múkà tó ń shoot ní wọ́n lọ sí South Africa tán bá ti rìn tán dẹ̀ sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe wọ́n á tún fọlọ́pàá tì wọ́n lẹ́yìn tó máa dúró tì wọ́n gbogbo nǹkan tán bá fẹ́ lò tán dẹ̀ ṣu tán tún lo copter tán tún lo airport tán lo everything so mo ń fi àsìkò irọ́ ìjọba tiwa náà even tán bá tẹ̀lé kọ́ film village fún wa káwa náà mọ̀ ẹ́ pé ìtúta bá máa pa ok inú film village ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn artist máa gbé tó jẹ́ pé àníjáde níta bá fẹ́ ṣe báǹkì máa wà ń bẹ̀ ọjà máa wà ń bẹ̀ club máa wà ń bẹ̀ everything máa wà ń bẹ̀ tó jẹ́ pé kò ní nídìí pé bóyá à ń jáde lọ sí gbòòrò wọ́n rí wa wọ́n ya wá láṣọ lónìí ẹni tó bá fẹ́ ṣe interview fún wa wọ́n wá síbẹ̀ a máa ní everything tí kò ní jẹ́ kí ká máa níṣòro so èmi rò pé kíní yẹn ṣe understand ó ṣe é ṣe gbogbo ẹ̀yin artist mélòó ni yín iye báyìí ni wa ok afẹ́ fún yín ní film village tó bá fún wa bí Ìkòròdú pé ok ẹ̀yin lẹ anybody tó bá fẹ́ rí wa anything tá a bá fẹ́ máa wà ń bẹ̀ ẹja tútù ṣá wà ń bẹ̀ ẹja odò wà ń bẹ̀ nǹkan mímu gbogbo ẹ̀ tó jẹ́ pé kò ní ní wá lára ẹgbẹ́ even ó máa wà difficult fún wa tá a bá fẹ́ ṣe traditional inú ibẹ̀ náà la máa set sí tá a bá fẹ́ ṣe modern inú ibẹ̀ náà la máa set sí every garden thing ti máa wà nínú ẹ̀ èmi wò pé ó wà easier fún ìjọba tó bá fẹ́ ṣe fún wa so ọ̀rọ̀ lẹ gbọ́ láti ẹnu Kamilu Kompo yẹn ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ dìde sí ọ̀rọ̀ wa ẹ ṣe fún mi a mọ̀ pé kò ń ṣe nǹkan tó le fún yín láti ṣe nǹkan tó kéré ni láti ṣe gbọ́dọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ rántí wa sí rere nípa ti Paris náà ẹ jọ̀ọ́ ẹ bá dínkù tẹ́wọ́ bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn ṣe tẹ́ fún 30 years imprisonment wọn ní Paris wa mọ́ táwọn pé lórí nǹkan yẹn lò náà máa mú wọn tó pé the rest of your life wọn lọ lórí ẹ̀wọ̀n nìyẹn ẹ jọ̀ọ́ ẹ dìde fún wa ẹ ṣe àwọn fún wa ẹ ṣe tó ọ̀gbẹ́ni Kamilu Kompo ẹ ṣe gan kí ẹ lẹ́sọ fún àwọn olólùfẹ́ yín nílé. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá àti ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi mo ti ẹ̀ bìlíìfì pé mi ní ẹni tí ò nífẹ̀ẹ́ mi ní torí pé oṣooṣù wọn ti pè mí jọ́gẹ́gẹ́ àpò ẹ̀jẹ̀ but mo kàn fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín mo ń bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń ṣe àránṣe tó ń fìfẹ́ wá sí lọ́kàn ṣẹ́rí òṣèré pọ̀ àwọn ọ̀gá wa dẹ̀ pọ̀ àwọn tó tún bọ̀ lẹ́yìn náà pọ̀ but inú mi kàn máa ń dùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé kí ni èèyàn ṣe tó special kí ni nǹkan téèyàn mọ̀ ṣe but àìnímọ̀ ṣe mọ́ kọ́lọ́ máa fi sọ̀rọ̀ wá lójú yín lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tẹ́ ti mú tẹ́ ti fi ń ra cassette CD gbogbo nǹkan tá à ń ṣe Ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ti mú àgbà náà ní wọ owó yín Ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò ojú tẹ́ fi ń wọ ní fún etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. ní báyìí ibi tí a fi ètò ìtọ́sọ̀ yìí tí a fi kọ́ sí ni títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi làbúrò yín ọmọ yín Olúwadámiláre ọmọ bíbí ọmọ Adéṣuyì ẹ tún máa retí òṣèré tí a máa gbé wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má tún ẹ má fọkàn ìràwọ̀ òwúrọ̀ ni kẹ́sì máa wúlò. gbogbo ẹ̀yin ojú tó ń wò mí báyìí gbogbo ẹ̀yin ará ilé ẹ mọ̀ pé tí ò bá sí iṣu kò sí ní táwọn pè níyàn bí ó sì sí àgbàdo kò sí ní táwọn pè lẹ́kọ̀ọ́ àbọ̀rọ̀ mi ò yé yín ẹjọ́ torí Ọlọ́run tí ò bá sí ìràwọ̀ òwúrọ̀ kò sí nǹkan tá a fẹ́ fi fún ojú wa jẹ́ o ṣe rí ìràwọ̀ òwúrọ̀ gangan ètò gangan ni ìràwọ̀ òwúrọ̀ ẹ ṣá túnú ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ máa wo ìràwọ̀ òwúrọ̀ ó ṣe kókó ó ṣe kókó. láyé lọ ṣẹ́rí pé mi ló kàn ṣẹ́gbọ́n pé bẹ́ẹ̀ lọ ṣẹ́rí pé mi ló kàn ẹtì rí bó ṣe ń lọ ṣẹ́rí pé mi ló kàn ọmọ kò sí rọ́ọ̀bẹ. àtúndì a máa lọ rò pé ìwọ nìkan ló máa.
whatever you sow you reap. Bó ṣe fẹ́ orí lórí. Farabalẹ̀ kò tí kùn ẹ́ tó bá kùn ẹ́ wọ́n máa pè ẹ́. Bàbá olówó máa ṣe ọmọ tálíkà máa rora ẹ̀mí. Ọjọ́ kan ń bọ̀ lÓlúwa wí, ohun tí ó tó ń bọ̀ wá kárí. See me all the way, I'm on top. See me all today, ayé ń lọ, ibi láyé wá. Ṣé ti rí bó ṣe ń lọ?